Aláàfin ní lénìí tó bá jẹ́ ẹnìkan tó ní tìjú ni ṣe ló yẹ kó máa dọwọ́ bojú. Lọ́nà wo? Torí pé àwọn ó ti rí àbùkù ó dẹ̀ ti rí ẹ̀tẹ́. Wọ́n ní tí nǹkan tó ti ní lójú jolè lọ kò dìgbà tó bá jalè kójú tó máa tì ẹ́. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn olóògbé máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn olóògbé máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́ yìí. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ilé Ifẹ̀, ọmọ Ifẹ̀ ni mí, Ilé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìdílé ọba ni wọ́n ti bí mi nílé Ifẹ̀. That was 1960. Ilé Ifẹ̀ yẹn náà mo dẹ̀ ti lọ sí primary school, LA primary school ní Sábó, Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ náà la lè pè torí ìlú kan wà tó súnmọ́ Ilé Ifẹ̀, Ìpètùmọdù, tí wọ́n ti mú ọba wọn lọ. Ìlú Ìpètùmọdù yẹn ni mo ti lọ sí Orígbó Community High School. Ibẹ̀ ni mo ti ṣe secondary school. Ìgbà yẹn Oscar ṣì wà ń Fẹ̀. Mo ṣe bí ọdún kan ń bẹ̀. Lẹ́yìn yẹn mo wá lọ sí University of Ife. Mo lọ kọ́ oral literature, àṣà àti ìṣe Yorùbá. Lẹ́yìn yẹn mo lọ wà ní rédíò OYO. Ọ̀ṣun State ò sí ńgbà yẹn. I was radio OYO. Kó tiẹ̀ tó dìgbà yẹn tí mo ti wà ní secondary school ni mo ti ń kéwì òwúrọ̀ ní NTA Ìbàdàn. Ẹ ṣe rí ọ̀rọ̀ ti Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀ mo ti sọ severally tí gbogbo ẹ̀ dẹ̀ ti gbọ́. Torí wọ́n ní ológun dúró dógun sílẹ̀ láàrin ọba Ọ̀yọ́ àti Ọọ̀ni Ifẹ̀. Torí ọ̀rọ̀ yẹn ò tí tó báyìí nígbà tó dá sí ló di pé gbogbo ayé gba wèrè ẹ̀ rárá. Torí pé wọ́n mọ̀ pé ìdí òtítọ́ lọ̀rọ̀ ti wá tó ti yé bẹ́ẹ̀ yẹn. And Aláàfin ní lénìí tó bá jẹ́ ẹnìkan tó ní tìjú ni ṣe ló yẹ kó máa dọwọ́ bojú. Lọ́nà wo? Torí pé àwọn ó ti rí àbùkù ó dẹ̀ ti rí ẹ̀tẹ́. Wọ́n ní tí màá rántí ọ̀rọ̀ tí mo fẹ́ fi qualify ibẹ̀ yẹn. Ó ní wípé nǹkan tó ti ní lójú jolè lọ kò dìgbà tó bá jalè kójú tó máa tì ẹ́. Ẹni fọ́mọ ẹ̀ lóyún ojú àtì, àbí ẹni fàbúrò ìyàwó lóyún ojú àtì. So irú ọ̀rọ̀ ti ẹ̀yẹn ń sìn báyìí ní tí wọ́n ń jà léèṣe long story. Mi fẹ́ gbà yín lásìkò lórí ọ̀rọ̀ yẹn. Kéèsì ti ẹ̀yẹ ti bẹ̀rẹ̀ látòrí Ọ̀yọ́ tún jí ìlú kan ní South Carolina. Ọ̀yọ́ tún jí náà ń pèlú yẹn. Òun wá rí pé torí orúkọ yẹn Aláàfin ló yẹ kó máa fi wọ́n joyè. Ọọ̀ni ló dẹ̀ ń fi wọ́n joyè. Bóyá torí pé ó ní Ọ̀yọ́ nínú. Torí Ọọ̀ni ló ń fi wọ́n joyè níbẹ̀. Láyé Adéyẹmí Alámídì Ọọ̀ni ló ń fi wọ́n joyè. Ọmọ ẹlẹ́dẹ̀ gbó yẹn kí lorúkọ ẹ̀ Almaroof òun lòun wá sí eléyìí létí wípé kó wá dé kó má gbà kọ́ ni wá máa fi wọ́n jọba, pé kó wá máa fi àwọn èèyàn jọba. Wọ́n sọ̀yọ̀ ti wà lára orúkọ yẹn. Ẹ̀yin lẹ ni wọ́n. Ibi tó ti ta sí òun náà lórí nìyẹn wípé òótọ́ mà ní
ló wá bẹ̀rẹ̀ sí gbégbèsẹ̀ ni wọ́n fi pe Ọ̀yọ́túnjí bàbá ọba Ọ̀yọ́túnjí wá tí ogun tó ṣẹlẹ̀ ńgbà yẹn fi ṣẹlẹ̀ ibi tí ìtàn ti bẹ̀rẹ̀ sí jáde nìyẹn. àdẹ̀lẹ̀ blame wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó wà nílùú òyìnbó lé ní Ọ̀yọ́ ni wọ́n ti kó wọn. ohun tó jẹ́ kórúkọ Ọ̀yọ́ Aláàfin máa jáde láti 1930 títí dèní táwọn òyìnbó kankan táwọn Reverend Johnson tí wọ́n ń kọ nǹkan láti máa jẹ́ kí orúkọ Aláàfin wà ńbẹ̀ ju gbogbo ọba Yorùbá lọ ni wípé bàbá tiwọn nìkan lọba tó ń ṣòwò ẹrú láyé. nílé àwa Yorùbá I say it anywhere Aláàfin Ọ̀yọ́ ó nìkan lọba tó ń ta àwọn ọmọ ẹ̀ tó ń ta wọ́n lẹ́rú ibi tó ti popular máwọn òyìnbó nìyẹn. àwọn ọmọ bíi méjì mẹ́ta Akínrefọ́n Àjàyí Crowther wọ́n lọ tírèènì wọn nílùú òyìnbó kán lè máa ṣògbùfọ̀ f'Aláàfin ni làwọn ṣe jẹ́ the first set tó kọ́kọ́ kàwé. àwọn òyìnbó mú wọn lọ lẹ́rú ìgbà tó lọ school wọ́n kọ́ wọn ní ìwé orí wọn pé àwọn wá jọ padà wá bí òun ló wá ń túmọ̀ fún gbogbo àwọn Ìṣẹ́yìn Ṣakí gbogbo àwọn yẹn àwọn ọmọ wọn tóyìnbó náà train báyìí ló ń tẹ̀lé àwọn olówó ẹrú láti ṣàlàyé fún baálé àti baálé ẹbí kankan tó máa kó ọmọ lọ́dọ̀ wọn. so tó fà á tí Aláàfin fi jẹ́ pọ́pọ́ àti Aláké of Ẹ̀gbáland mo sọnù abọ́ mi wọ́n ní wọ́n kàwé lẹ́gbàá àwọn náà mọ̀wé jù àwọn kan náà kàwé lọ́yọ̀ọ́ ohun tó ń ṣe kàwé ni pé àwọn ọmọ wọn tán kó lẹ́rú lọ ìgbà tán ń bímọ lọ́hùn àwọn ọmọ yẹn wọ́n rán wọn lọ skul wọ́n wá dá wọn padà wálé wọ́n bóyìnbó wálé láti máa túmọ̀ èdè wọn fáwọn bàbá wọn pọ́n fẹ́ rẹrú èlé ló pè èrò lásán èló ní ká san ìgbà oníká wá kó wọn. that is the reason why tó fi jẹ́ pé from there làwọn ẹ̀ ti wá bìlú pé Aláàfin ló lórí ọba. so àwọn treaty tó dẹ̀ sáyìn pẹ̀lú àwọn òyìnbó ń gbà treaty lórí àwọn ọmọ ẹ̀ ni nígbà tí ibẹ̀ náà ti ń rí ẹrú o lè gbọ́ nílẹ̀ Yorùbá títí dé Àkókó títí dé Ìjẹ̀ṣà dé Ifẹ̀ dé Èkìtì kò síbi tó ti kó ẹrú oko Ọ̀yọ́ mọ́ Bàràpá náà ti kó ẹrú kò sí wọn gbogbo ọba wa ń bí wọn ìṣòwò ẹrú. That was what made Aláàfin popular nínú ìwékíwé tí òyìnbó kankan bá kọ ní Kwara State nínú ìlú ẹ̀ òun fúnra rẹ̀ àtolórí ẹ̀ ni wọ́n organize kidnapping gang wọ́n wá kidnap àwọn ọmọ ìlú yẹn. ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípìnlẹ̀ Kwara. tán dẹ̀ wá ń gbowó ẹlòmíì sọ pé bí nǹkan abúlé níbẹ̀ ẹlòmíì tó bá ti lóyìnbó dá lóun kọ́kọ́ fẹ́ lọ yọjú sí kábíyèsí láàfin kábíyèsí à ń gbọ́ báyìí o báwo lọ̀rọ̀ ìlú ṣe ń lọ nǹkan kan má sùn bí o nǹkan kan ọjọ́ kejì náà bọ̀ wá kidnap ẹ̀ ṣé èèyàn lè ronú sí pé ọba ní tó ṣẹlẹ̀ sálàfin gbà nìyẹn àwọn ọmọ ara ẹ̀ àwọn tó jọba lé lórí àwọn ló ń tà fún òyìnbó so la ṣe ń sọ pé wẹ́ tọ́rọ̀ bá jẹ́ ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí ní Carolina I understand ìran yìí tó kó lẹ́rú ni bọ̀tọ̀ ni ló ń tọ́jú wọn Aláàfin Adéyẹmí wà ń bẹ̀ kò ṣe nǹkan kan lórí ẹ̀ Ọọ̀ni yìí náà ló ń lọ síbẹ̀ Síjú Adé fèèyàn jọba síbẹ̀ ó wàjáde ìfèèyàn jọba síbẹ̀ ó tún ti wàjà báyìí ẹ̀ wá fẹ́ ṣẹ̀fẹ̀ take over nígbà táwọn aráàlú ọ̀hún sọ wípé Ọọ̀ni làwọn mọ̀ níṣẹ̀dá ilẹ̀ Yorùbá so irú ti àwọn ibi tí ọ̀rọ̀ ti wá ń rúgbó bọ̀ nìyẹn tó fi wá di pàǹsọ̀tàn à ń ṣe gbà ń ṣàwò à ń búra wa but nípa t'Olúwo ń tiẹ̀ ọ̀rọ̀ Olúwo kò ní ìtumọ̀ bọ́ bá sọ kankan lónìí tí ẹnikẹ́ni ò sọ rárá ní gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ nípa Olúwo òun ni wípé wọ́n dífá fún Olúwo kò sí ẹnì kankan ẹ sọ pé Ológun Dúdú sọ bẹ́ẹ̀. báwo lẹ ṣe lè fìdí ẹ̀ múlẹ̀. kò sí nígbà tí ọba wọn wàjà tí wọ́n fẹ́ jọba tán kọ orúkọ àwọn ọmọ ọba tó jáde tán dífá sí sọ fún wọn bẹ́ẹ̀ pé àwọn orúkọ yẹn jáde síta. ẹ̀kọ́ wá orúkọ yẹn àti nílé kan mo ṣe láwọn oríṣiríṣi lọ́wọ́ nílùú kan tó bá fẹ́ yan ọba wọn á ní ẹ̀yìn ẹ lọ mọ́ mo yè wá àbí wọn á tó bí 4-5 wọn á korúkọ wọn á ànánsì wọn ìfún lórí rédíò pọ́n tó jáde ní láti dupò tó máa dífá fún kọ́ fún anlist àwọn ọmọ tó jáde ní Ìwó wípé àwọn ní interest láti jẹ Olúwo kò sí the reason dẹ̀ ni wípé wọn dífá fún Rashidi tó wà ń bẹ̀rẹ̀
nígbà tí Rashidi wálé ní Canada bí tó ti wá kò níṣẹ́ lọ́wọ́ ó máa ń salẹ̀ jẹ ni for one reason or the other ó wá sí ilé nígbà tó délé ilé ń bí ló ti gbọ́ wípé ọba ti wàjà kí wọ́n fẹ́ yan ọba ibi ló ti gbọ́ pé wọ́n fẹ́ yan Olúwo tuntun confirmed story tẹ́mi gan fẹ́ gbé jáde fúnra mi ni mo sọ fún yìí ó wá lọ bá ọ̀rẹ́ ẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe wọ́n máa ní ó lè dàbí pé bóyá ilé wọn náà wà involve wọ́n á bẹ̀rẹ̀ sí ní sáré kiri ọjọ́ tí ó wá lọ sí Amẹ́ríkà ó wọ plane ó ń lọ sí Canada ló bá obìnrin kan wọ plane pọ̀ àfẹ́ dárúkọ ẹ̀ àwọn tó yẹ kó mọ̀ wọ́n mọ ẹni tí mò ń sọ yìí èèyàn tó pàtàkì láyé láwùjọ ni ló bá pàdé nínú plane ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni yẹn ṣe jẹ́ ló bá lọ kí woman yẹn wọ́ọ̀wé ọ̀dọ̀dà wọ́n jàjọ́ sọ̀rọ̀ ó gba káàdì ẹ̀ torí òun ò nílé ní Ìwó kò kọ́lé sí wa tó ẹ̀ṣẹ̀ ṣe foundation ó wá ń lọ ń bá obìnrin yẹn nílé ẹ̀ tán jọ ń fẹ́ra wọn ẹni yẹn ló lọ fà lé Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́ nígbà yẹn wípé ọkọ òun nìyí o àwọn tí ń fẹ́ra òun lòún fẹ́ kí kó jọba Ìwó ibẹ̀ ni Arẹ́gbẹ́ṣọlá ti pe aṣíwájú àfọ̀bàjẹ́ ní Ìwó aṣíwájú of Ìwó tó jó lórí àfọ̀bàjẹ́ nígbà bàbá máa dé bìnàbìnà lónìí gbà ká lọ fi jọba ọba yín rèé ó ní gbà ẹ lọ fi jọba ọba yín rèé wọn dífá wọn allow any other contestant to appear kò sí ẹni tó mọ tí mò ń sọ ẹ kò sí olùgbọ́nu pé wọ́n blogger kan sọ̀rọ̀ bó ṣe mú un lọ tí Arẹ́gbẹ́ pé aṣíwájú nìyẹn tó fà á lé lọ́wọ́ tó dẹ̀ mú un lọ pé tí ẹni gọ́fìnà yàn rèé o ẹni tí gọ́fìnà fẹ́ nìyí o bó ṣe impose Rashidi síbẹ̀ nìyẹn but lẹ́nìí wọ́n ní kò ju oṣù kẹta tó jọba ló lé gbogbo àwọn àtobìnrin yẹn ló sá kúrò lọ́dọ̀ obìnrin yẹn yẹn ṣépè fún títí dèní ni gbogbo àwọn ọ̀rẹ́ tó bá ṣiṣẹ́ tó nígbà tó máa jọba yẹn ó lọ sí USA ó wá ń lọ patí tí wọ́n bá gba owó ní patí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà wọ́n bá Olúwo Rashidi yìí wọ́n bá gbégbá igba báárà ní gbogbo patí ní táwọn èèyàn dáwó síbẹ̀ pé tó ló ń máa ló nídìí owó láti ná ní Nàìjíríà the same thing Canada every party tó bá lọ náà ti ń gba owó fún wípé èèyàn wá wà bí o tó fẹ́ jẹ ọba ní Nàìjíríà o ẹ jẹ́ ká support wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà wọ́n bẹ̀rẹ̀ sí dáwó fún ni owó ẹ̀rín náà kó wálé obìnrin tó dẹ̀ pàdé ń jọ́ sí ìyẹn náà ná baba ńlá owó àti influence ẹ̀ so now ó wá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ wípé Ọọ̀ni of Ifẹ̀ gba gẹ́ẹ̀kan lọ́wọ́ òun. obìnrin tẹ́ ló ṣèpàdé ń jọ́ sí yẹn òun ni ó dárúkọ pé bàbá Ọọ̀ni. rárá ìyẹn ti lọ ìyẹn jù lọ 5 years ló gbà lọ́wọ́ Olúwo important personal big woman nìyẹn tiẹ̀ àbẹ́ lọ síbi orúkọ ẹ̀ but eléyìí tó ń sọ wípé Ọọ̀ni gbà lọ́wọ́ òun ni mo fẹ́ sáré yan sí yín létí eléyìí tó lọ́ọ̀ni gbà lọ́wọ́ òun kò mọ̀rí from Adams Ẹlẹ́gùṣì lẹ́kọ̀ọ́ ló ń ṣe party 10 years anniversary remembrance bàbá ẹ̀ Ẹlẹ́gùṣì ló ń ṣe 10 years remembrance bàbá ẹ̀ tí girlfriend Ẹlẹ́gùṣì wá láti Canada tó mú ọmọ yẹn lọ́wọ́ pé ọ̀rẹ́ mi jẹ́ ká ṣeré lọ Nàìjíríà wọ́n ń ṣe nǹkan báyìí ó dẹ̀ pé lówó lẹ́yìn tó ń bọ̀ wá bá ni wọ́n jọ wá ìgbà tó dé party Ìkẹjà ni wọ́n ti ṣe party yẹn ìgbà tó dé party ní Rashidi Ọọ̀ni ti jọ ni ó ti jọba o sẹ́yìn nígbà yẹn o so òun náà ni wọ́n ti elect ẹ̀ nígbà tí Arẹ́gbẹ́ ti fà á lẹ̀ wọ́n ti elect ẹ̀ so now òun náà bí ọba elect ni so wà pàtí ẹ̀ olúwa sọ fẹ́lẹ́gùṣì pé òun láìkí dédé òun fẹ́ fẹ́ ó wá fẹ́ wà ti gbọ́rọ̀ ọmọ yẹn náà lórí social media bí ìyà ṣe ń jẹ ọmọ yẹn nílé yẹn nìyẹn ó láàmú Colorado àmú India ẹ̀ bá mú gbogbo ẹ̀ kankan pé òun ṣáà enjoy marriage yẹn ló fi kúrò bẹ́ẹ̀ àtọmọ so dẹ̀ mọ̀ pé True Ẹlẹ́gùṣì ló fi mọ̀ ọ́ so ọ̀dọ̀ bíi tí ẹ ti it's like pé kí n fẹ́ ọmọ lọ́dọ̀ ẹ
tó bá máa kúrò nílé mi náà ọ̀dọ̀ ẹ ló máa gbà wá ló fi lọ lé Ẹlẹ́gùṣì. Ẹlẹ́gùṣì ló wá gbà sílé wọn lọ pé Rashidi tí kò dáhùn ó ti ya wèrè sígboro ń gbà yẹn. At the end of the day Ẹlẹ́gùṣì ló wá gbalé fún ló wá tọ́jú ọmọbìnrin yẹn ló fi ń sọ ń gbà yẹn bíi 2-3 years ago pé Ẹlẹ́gùṣì ló gbà ìyàwó òun lọ́tún lọ́wọ́ ní gbà yìí. kí ló wá lè mú bọ̀ ó wá gbà lọ́dọ̀ Ẹlẹ́gùṣì ìgbà tí wàhálà yẹn wá pọ̀ tó ń rojọ́ ẹ̀ káàkiri lẹ́lẹ́gùṣì bá pe Ọọ̀ni ìwọ ni lórí wọn lọ́sùn yẹn yín la gbà bí ìyàwó ọba kankan bá jà náà ọ̀dọ̀ yín ló máa wá wọ́n dẹ̀ mọ́ra bó ṣe sẹ́ǹdẹ̀ sí kábíyèsí láàfin nìyẹn wá lọ gba hòtẹ́ẹ̀lì fún ló wá ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún ọmọ yẹn. So ogun ọ̀tẹ̀ tó wá dé ìbáyìí ni ló fi wá tún gbé yẹn lọ́wọ́ wípé Ọọ̀ni fẹ́ ìyàwó òun. Mo wá sọ nínú iṣẹ́ mi yẹn pé kò sí ìyàwó Ọọ̀ni kankan tí ọmọ yẹn wọ́ ọ̀tẹ̀ débi pé Ọọ̀ni àgbẹ́sẹ̀lé gbogbo wọn di akọ̀yìn wọ́n máa ń glita ni ọkùnrin gan bá rí wọ́n máa fi fìlà bojú ni. tó tí Rashidi Olúwo ní tó bá dẹ̀ fi di pé Ọọ̀ni fẹ́ ìyàwó ẹ̀ means pé Ọọ̀ni ti gbé rẹ̀ sí kàtígórì pò náà lè fẹ́ ìyàwó Ọọ̀ni nìyẹn. So tó bá dẹ̀ máa rí ìyàwó Ọọ̀ni lónìí equivalent to their drivers ló máa jẹ́. Á jẹ́ kó bóyá tó bá olórí kan tó bá sọ̀rọ̀ láàfin Ilé Ifẹ̀. I'm proud of that. Tí Rashidi bá fi lè wá láti bá sọ̀rọ̀ ó fẹ́ bẹ̀bẹ̀ pé kéṣe kó máa wà ní. bí a kọ́ máa drive wọn. Pé driver á jẹ́ kó fẹ́ ṣe driver ní Palace Ifẹ̀ nìyẹn. ọba màá ni wọn. Sọ́ba nìyẹn. pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe wá ń rí láwùjọ àwọn lọ́balọ́ba ẹ̀ ní ìsìn kí lẹ́yìn gbà pé ó lè jẹ́ ojú ìtú torí ọ̀rọ̀ kábíyèsí Olúwo ó dàbí pé gbogbo ìgbà ni wọ́n ń jáde síta ọ̀nà wo ló yẹ káwọn bá máa gbà fi yanjú bó bá tiẹ̀ wá jẹ́ pé àwọ̀ wáyé láàrin ọ̀nà wo ló yẹ kí wọ́n gbà láti fi máa yanjú ọ̀rọ̀ wọn. ẹṣẹ́ ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sọ́ba aládé tó ń jà òun nìkan ni wèrè ta sídọ́pọlọ wèrè ta ní nìyẹn tá à ń nọ́ọ̀sì tá à ń wò kò ń ṣe pé bóyá àwọn ọba aládé ń jà láàrin ara wọn but tí ò bá rẹ ìjà wọn kì í là á. So to understand ó dìgbà tí gbogbo ẹ̀ bá lọlẹ̀ ṣe understand so ọ̀bẹ òye ẹ bẹ́yẹn èèyàn ń lé èèyàn kan lọ wọ́n ń jà ni o ó dẹ̀ ń fàdá lé e lọ ọ̀wá lọ fẹ́ mú wọn ṣe èèyàn lè lọ sí bẹ́kọ lè àbí bẹ́gibẹ́gi lè sí gibẹ́ so ó dìgbà tó bá rẹ kálukú òun náà nìkan ló dẹ̀ máa rẹ̀ because mo ti recommend àrò pé kán gbé lọ tá máa gba abẹ́rẹ́ bíi 2-3 kí ló ń pa abẹ́rẹ́ ajá yẹn àwọn eléyìí tó le kókókó tó bá fún un lábẹ́rẹ́ yẹn bíi 3 wọ́n máa admit ẹni kì í ṣe pé kó máa lọ labour tó tún máa mú nílé o so tó bá lè dìde tó bá lè admit ẹ̀ sí àrò fún bíi at least 2 weeks ó yẹ kó lè normal láì ṣe pé normal láì ṣe pé orí ẹ̀ wálẹ̀ kò sí àtúnṣe tá a lè ṣe. bàbá ẹ ṣeun púpọ̀ fún àlàyé tí ẹ ń ṣe nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dé bó ṣe jẹ́ pé ti Aláàfin Ọ̀yọ́ yẹn ìwọ̀nba lẹ mẹ́nubà díẹ̀ lẹ́ẹ̀kan èyí tó wá wà lẹ́ẹ̀nsìn láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́ torí wọ́n fi kíní ẹ̀ sọ orí Ọ̀ọ̀ni àti Aláàfin ǹjẹ́ ẹ rò wípé àárín wọn yẹn báwo ni wọ́n ṣe lè yanjú ẹ̀ láàrin Aláàfin àti Ọ̀ọ̀ni. ẹ ṣe rí ọ̀rọ̀ ti Aláàfin àti Ọ̀ọ̀ni wọ́n já Aláàfin ni ò mọ wọ́n ní tá bá ka ẹrú inú ẹrú àbàjẹ́ wọ́n yìí ti ka ẹrú báyìí so wọ́n ti ka ẹrú ń sìn so wọ́n dẹ̀ ti fi wọ́n ti foko igun wọn gún abọ́ndẹ̀sán wọ́n dẹ̀ ti fa àkàlàmàgbò hàn so àwọn èèyàn Aláàfin náà ti rí i pé òun ò gbọ́dọ̀ tún kọ́ńtínú ìjà mọ́. wọ́n gbà pé ó ti ń lọlẹ̀ nìyẹn. ó ti ń lọlẹ̀ ẹ̀rí pé ó ti ń lọlẹ̀ ṣé àwọn pé kéèsì Ìgbòho tó bú Ọọ̀ni tó ṣe gbogbo ẹ̀ ó wá sílé mi nífẹ̀ẹ́ nígbà gbogbo wàhálà ẹ̀ mo ní má wọ̀rì kò sígbà tá à níyanjú gbogbo tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ bá kábíyèsí Ọọ̀ni ọmọ rẹ ní o èsì ibi tó máa tì sí o wèrè àtọba ló ń ṣèlú ẹ fà mọ́ra àṣekọ̀kọ̀ bẹ́ẹ̀ adẹ̀sọ́ kábíyèsí ló dáa mo ṣàbẹ̀ bàbá mo lọ pè ó lẹ́rù ń bá mi torí àwọn kan lérí pé tó bá wá fẹ́ wọn máa pa ọ́ mo ní mo ìfẹ́ tiẹ̀ sífẹ̀ ṣé tọ́ọ̀gì àbí olè àbí ọlọ́pàá ló máa pa ọ́ nílé Ifẹ̀ máa bọ̀
nígbà tó dé mo ti pe gbogbo àwọn bọ́ìsì ní ààfin wípé Sunday Igboho ń bọ̀ o ó dẹ̀ ti bá bàbá sọ̀rọ̀ wọ́n ti ní kó wá o àpèsè nígbà tí ní pé kìnìún kò sí wàhálà nígbà tó dé ọ̀dọ̀ mi ló gbà wá àwa jọ lọ sáàfin nígbà tá a dáàfin wọn sí géètì wọn á lọ bá kábíyèsí pé ní kábíyèsí wa ní tó lógun dúdú kó lọ pe ológun dúdú wá náà ní bọ̀dá wà ń bẹ́ ọjọ́ dé ní oníkan sílẹ̀kùn fún ológun dúdú àti Sunday Igboho nìkan èrò ìwà débi pé ó tóbi sí títì tẹ̀ ti yà mo á sọ fún kábíyèsí pé mo á gba fóònù wọn ní kábíyèsí ẹ̀yìn èrò tó wà ń bì wọ́n kọjá oríta 6 níta máa ṣe ni pé ẹ jẹ́ kán lọ sílẹ̀kùn main hall tí ò ní jẹ́nu ààfin kán lọ sílẹ̀kùn main hall ká máa lọ bẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ wàá àdírẹ́sì ọ̀rọ̀ lókè làbá wọ́ padà kúrò ní ẹnugé làbá lọ bẹ̀ àdẹ́nudìde ọ̀bọ̀ ẹ̀dẹ̀ dọ̀bálẹ̀ ó dẹ̀ dùn pẹ́ lọ́wọ́ mi gan pé tí bá ṣe bàbá ológun dúdú ló jẹ́ kó tún wọ bí nǹkan ń gbọ́dọ̀ ṣe gbó alátìbẹ́ ṣe tán àṣà make arrangement bó ṣe wá bó ṣe lọ you understand so yẹn mi sọ pé tó bá tí wàhálà bá sú Aláàfin náà tára wọn bá rọlẹ̀ ó sì máa wá sí Ilé Ifẹ̀ ó ti wọ́ ọ̀fíṣálì pọ́n kíyàn ó sì máa wá bí Sunday Igboho ṣe wá tó máa wá tọrọ àforíjì tó bá dẹ̀ wo kinní kan tó ń trend lọ́sìn lórí social media wàá rí pé ní Àbújá Aláàfin Ọ̀yọ́ wà ń bẹ̀ mo lè ṣó ẹ̀kẹ́ tó lọ Ọọ̀ni wà ń bẹ̀ ṣé yẹ ńgbà tí president wọlé gbogbo àwọn tó dìde Aláàfin wà nù wọn nínú àwọn tó dìde nàró tán fẹ́ wẹ́kọ̀mù Bọ́lá Tinubu Aláàfin wà ń bẹ̀ tó nàró ńgbà tó nàró kí lorúkọ ẹ̀ Bọ́lá Tinubu náwó sí ó dẹ̀ bọ́ Bọ́lá Tinubu lọ́wọ́. àwọn lẹ ti gbọ́rọ̀ lẹ́nu wọn torí pé ẹnu oníkàn àti gbọ́ pọ̀n wọ́n ti ṣe àwọn àlàyé bí ọ̀rọ̀ ti jẹ́ a ṣe mọ̀ pé nígbà tó bá tún di àkókò mi bọ́rọ̀ bá ṣe ń lọ láwùjọ wa ẹ̀ tún máa tọ́ wa sọ́nà tún dá sí àwọn ọ̀rọ̀ tí ń lọ torí pé a lẹ́nu lọ́rọ̀ lẹ́yìn màmá sọ wípé nínú àwọn orin ìwé tẹ́ kọ́ ńgbà náà tí ẹ sì mọ ní àwọn oríkì inú torí àkókò wa ẹ ti kó yíṣọ oríkì ẹ sì kí oríkì àwọn oríkì nǹkan mú dẹrù pé èèyàn pé ẹ sì pé Jagunlabi ológun dúdú báwọn lálejò bí Ògúndé wọn rántí nínú àwọn orin kan tí ẹ kọ́ ńgbà kan pé ológun dúdú báwọn lálejò bí Ògúndé agbójú olójú rokókó agungéńdé bí ẹni gẹ̀ẹ́sì ọ̀sọ̀kòjà ló mọkùnrin wò wàrà ológun dúdú ó dé ọ̀bẹ nìkan jà fún gbogbo lélétí wọn ọ̀rẹ́ ní bájà mo fògiri mọ́ra èmi lọkọ sójà ọkọ òṣèlú àwọn ẹni dé tí dààmú sọnù ẹ wá ní. wọn ọmọnà tí ó bá wọ̀lú ológun dúdú dé wọn ọmọnà tí ó bá wọ̀lú kó tó dé gan baálé ilé ń sá lóúnjẹ léńjẹ àgbàjòyè ń ṣàyẹ̀wò wọ́n ní kí wọ́n bi Ifá léèrè pé ṣé tólógun dúdú bá dé yóò lọ ni àbí yóò sùn ni Ifá ní bọ́ bá lọ ogun ni àìlọ rẹ̀ ìjàngbọ̀n mo bẹ́lẹ̀ kọjá mo fowó ra túwó kọ̀lọ̀kọ̀lọ̀ bìrìbìrì kọ̀lọ̀kọ̀lọ̀ bìrìbìrì tí dámọ̀ ní ìdágìrì bálẹ́bálẹ́ nípò níra àbàyà tiri lójú ogun wọ́n ní títiri méjìlá àti ọmọ olúgbó erin ilá tiri lákó ikàn tiri wẹ̀wù ẹ̀jẹ̀ ìkóǹkódó tiri peku ìwọ̀ tiri pẹja ọkà bàbà tiri fólóko bọ́mọdé ọ̀bá gbà jẹun títiri ní tiri òkè tiri mọ́wọ́ ológun dúdú kábíyèsí òrìṣà ẹ̀jẹ̀.